Aláròyé máa wí o. Ọdún Egungun dá wàhálà sílẹ̀ níkọ̀lé Èkìtì, ọ̀pọ̀ èèyàn ló farapa. Kò dín ní èèyàn 8 tí wọ́n farapa yánnayànna lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, lákòókò tí àwọn Egungun méjì àti àwọn ọmọlẹ́yìn wọn dojú ìjà kọra wọn ní Ikole Ekiti níjọba ìbílẹ̀ Ikole. Ìjà àwọn Egungun méjì yìí àti àwọn ọmọ ẹ̀yìn wọn ọ̀hún dá ẹ̀rù àti ìjayà sílẹ̀ nílùú ọ̀hún pẹ̀lú bí ẹ̀jẹ̀ ṣe ń ṣàn àti bí àwọn èèyàn ṣe ń farapa káàkiri. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ìlú náà ṣe sọ, wọ́n ní ọdún Egungun yìí tó jẹ́ ọdún ìbílẹ̀ kan pàtàkì tí wọ́n máa ń ṣe nílùú náà lọ́dọọdún ti bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta sátidé pẹ̀lú ijó àti ìlù nílé àwọn ìdílé tí wọ́n ń ṣe ọdún Egungun ní ìlú náà. Àwọn eégún wọ̀nyí tí wọ́n wá láti ìdílé kọ̀ọ̀kan nílùú wọn ni wọn yóò kó àwọn ẹlẹgbẹ́ wọn lẹ́yìn pẹ̀lú ìlù àti orin tí wọn yóò sì lọ sí ààfin ọba Adéwùnmí Ajíbádé Fásíkù láti kópa nínú ayẹyẹ ọlọ́dọọdún náà. Ọ̀kan lára àwọn ọmọ ìlú ọ̀hún tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé wàhálà yìí bẹ̀rẹ̀ ní dédé aago 5:30 ìrọ̀lẹ́ ọjọ́ yìí nígbà tí Egungun kan tó gbajúmọ̀ nílùú náà ń jó kọjá lọ sí ààfin ọba pẹ̀lú àwọn ọmọlẹ́yìn tiẹ̀ láti lọ kópa nínú ayẹyẹ ọdún ìbílẹ̀ náà pẹ̀lú ìlù àti orin. Àdúgbò kékeré kan tó jáde sí ààfin ọba náà ni àwọn Egungun wọ̀nyí gbọ́dọ̀ gbà láti ṣe àdúrà nídìí òrìṣà kan tó wà ládùúgbò ọ̀hún. Ṣùgbọ́n wàhálà bẹ́ sílẹ̀ lákòókò tí eégún mìíràn ṣalábàápàdé eégún yìí nídìí òrìṣà yìí tí àwọn alátìlẹ́yìn rẹ̀ sì yarí pé àyàfi tí Egungun yìí bá mú owó sílẹ̀ nídìí òrìṣà kó tó lè ṣàdúrà. Ọ̀rọ̀ yìí ló di awuyewuye láàrin àwọn alátìlẹ́yìn àwọn eégún méjèèjì yìí, eléyìí tó padà já sí ìjàkadì àti ìjà ìjàkú akátá. Níṣe ni wọ́n sì ń lo ìgò àti ohun ìjà olóró mìíràn. Lásìkò náà ni wọ́n ṣe ara wọn léṣe tí àgbàrá ẹ̀jẹ̀ sì ń ṣàn káàkiri. Lẹ́yìn ìjà náà kò dín ní èèyàn 8 lára àwọn alátìlẹ́yìn àwọn Egungun náà tí wọ́n kó lọ sílé ìwòsàn nígbà tí àìmọye lára àwọn farapa yánnayànna. Dúkìá tí owó rẹ̀ tó bíi mílíọ̀nù àìmọye ló bàjẹ́ lásìkò ìjà ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, ọ̀gá ọlọ́pàá kan ní tẹ̀sán ọlọ́pàá tó wà nílùú yìí sọ pé ní kété táwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà làwọn gbéra lọ sí àdúgbò yìí níbi tí ọwọ́ àwọn ti tẹ 7 lára àwọn ọmọlẹ́yìn àwọn Egungun náà. Ọ̀gá ọlọ́pàá náà fi kún un pé àwọn ti ránṣẹ́ pé àwọn olórí ẹbí àwọn Egungun méjèèjì wọ̀nyí láti wá sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ gan-an. Ó fi kún un pé ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Bákan náà ló ní wọ́n ti fìwé ìṣẹ̀lẹ̀ náà ránṣẹ́ sí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó wà ní Adó Èkìtì fún ìwádìí tó péye. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.